kérésìmesì ṣé ọdún kérésìmesì ṣé ó jẹ́ ọdún òrìṣà tàbí ọdún ìbí Kristi apá kejì? Ṣé ọdún kérésìmesì ṣé ó jẹ́ ọdún òrìṣà tàbí ọdún ìbí Kristi apá kejì? Mo láyọ̀, mo lórí ọ̀fẹ́. Ẹ̀yin tí ẹ ò bá ti wo apá kìíní, máa fún wa ní orí ọ̀fẹ́ láti lọ sí orí YouTube. Tí ẹ bá ti wojú tẹlifíṣàn wa, ẹ ó rí YouTube àkáǹtì ń bẹ̀, kò bẹ́ Agbáradua, ẹ ó rí Agbáradua TV. So ẹ ó rí ń bẹ̀, kẹ́ lọ sí orí tẹ́rì YouTube wa, kẹ́ lọ wo apá kìíní. Abákan náà, ẹ̀yin tí ẹ wà lórí Facebook, tí ẹ ò bá ti wo apá kìíní, ṣé kérésìmesì jẹ́ ọdún òrìṣà tàbí ọdún ìbí Kristi, ẹ lè wo lórí Facebook page wa náà, Prophet Adéyẹmí Daniel Agbáradua. Abákan náà, ẹ̀yin tí orí TikTok, ẹ lè wo part 1 yìí ní orí TikTok Agbáradua 1. mo fẹ́ tó o bá lọ wo apá kìíní, apá kejì yìí kò lè yí ẹ, lọ sórí channel wa gẹ́gẹ́ bí wọ́n ṣe lórí tẹlifíṣàn, kó lọ wò. Ṣé kérésìmesì jẹ́ ọdún òrìṣà tàbí ọdún ìbí Kristi part 2? Pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, mo sọ lánàá wípé, mo sọ ní apá kìíní wípé ọdún kérésìmesì ọ̀pọ̀lọpọ̀ sọ wípé kò dára kí Kristẹni máa ṣe. Ọ̀pọ̀lọpọ̀ sọ wípé ọdún òrìṣà ni. Ọ̀pọ̀lọpọ̀ sọ wípé ọdún ìbí Kristi ni. Èwo gangan ló jẹ́ òtítọ́? Èwo gangan ló jẹ́ òdodo tí a gbọ́dọ̀ tẹ̀lé? So pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, máa fẹ́ kí a máa tọ̀ mí lẹ́yìn, mo fẹ́ kí a máa bá mi lọ, torí oríṣiríṣi nǹkan ni àwọn èèyàn sọ nípa ẹ̀. Mo dẹ̀ fẹ́ ohun tí a bá fẹ́ máa sọ, ẹ jẹ́ kó jẹ́ ohun tí a mọ̀ nípa ẹ̀, ohun tí a ní ìmọ̀ nípa ẹ̀, ohun tí a lóye nípa ẹ̀. Ẹ̀yin wa lórí Facebook, ẹ bá wa follow ẹ̀, ẹ bá wa share program yẹn, ẹ follow wa ńbẹ̀, ẹ follow wa lórí Facebook. Ẹ jẹ́ kí program yìí kó lọ káàkiri, káwọn èèyàn, àwọn ọmọ Ọlọ́run mọ̀, kí wọ́n mọ òdodo. Kí ni Bíbélì sọ nípa kérésìmesì? Ǹjẹ́ kérésìmesì sọ jẹ́ àṣẹ Bíbélì? Ǹjẹ́ kérésìmesì ṣé Bíbélì fọwọ́ sí àbí Bíbélì fọwọ́ sí? Ẹ bá wa share káàkiri. Ẹ̀yin torí YouTube náà, ẹ bá wa share program yìí káàkiri, káwọn èèyàn mọ àṣírí ìjìnlẹ̀ nípa ọdún kérésìmesì. Ẹ̀yin torí TikTok náà, ẹ bá wa share ẹ̀. Bẹ́ẹ̀ ṣe ń share, ẹ máa follow wa, ẹ máa subscribe. Yóò dára fún wa ní orúkọ Jésù. Gẹ́gẹ́ bí mo ṣe sọ ní àná, mo ní àwọn ọdún sẹ́yìn ní ilẹ̀ Róòmù, ní àwọn ọdún sẹ́yìn ní ilẹ̀ Róòmù, wọ́n máa ń ṣe ọdún kan, ọdún òrìṣà kan tó bọ́ sí tó bọ́ sí 25 December, tó bọ́ sí December 25, tó bọ́ sí December 5. Wọ́n máa ń ṣe ọdún kan, wọ́n máa ń ṣe àjọyọ̀ ọdún kan. Àjọyọ̀ yìí jẹ́ ọdún kan, ọdún yìí a lè pè ní àjọ̀dún. So ọdún yìí, àkórí òrìṣà yẹn, orúkọ òrìṣà yẹn náà pè ní Sol Invictus ni wọ́n pe orúkọ òrìṣà yẹn. Sol Invictus ni wọ́n pe orúkọ òrìṣà yẹn. Ó jẹ́ ọlọ́run tó ní agbára. Ọdún yẹn nínú ìjìnmọ̀ sáyẹ́nsì, so òun ni wọ́n pè ní ọlọ́run oòrùn tí ẹnikẹ́ni kò lè borí, torí ó jẹ́ àkókò tó jẹ́ wípé oòrùn ó borí òkùnkùn. So àkókò yẹn ni wọ́n máa ń ṣe àjọ̀dún ọdún yẹn. Àkókò yẹn ni wọ́n máa ń ṣe àjọyọ̀ ọdún yẹn, tó bọ́ sí àkókò tí a fi ń ṣe ọdún kérésìmesì yìí, tó bọ́ sí 25 December, tó bọ́ sí 25 December ni wọ́n máa ń ṣe àjọyọ̀ ọdún yìí ní ìlú Róòmù gẹ́gẹ́ bí ìṣe wọn. Ẹ má jẹ́ tàn yín, kò sí ọdún kan, kò sí ọdún òrìṣà kan ní ilẹ̀ Yorùbá tó bọ́ sí àkókò tá a ṣe ọdún kérésìmesì lẹ́yìn ọdún ilẹ̀ Róòmù yìí, lẹ́yìn àṣà ilẹ̀ Róòmù. Àjọ̀dún yìí jẹ́ àjọ̀dún tó ní agbára tí wọ́n máa ń ṣe ní ọdọọdún ní gbogbo December 25 náà máa ń ṣe ọdún yìí ní ilẹ̀ Róòmù. Nínú àjọ̀dún yìí, ó jẹ́ ọdún tó tẹ́ pé wọ́n máa ń ṣe tó tẹ́ pé ọ̀gá àti ọmọọṣẹ́ wọ́n tó máa wà dọ́gbadọ́gba.
kò sí bóyá pé ẹnìkan dàgbà ju ẹnìkan lọ, wọ́n jọ máa ń ṣe àjọyọ̀, wọ́n máa ń jó, wọ́n máa ń jẹun, wọ́n dẹ̀ máa ń pín ẹ̀bùn oríṣiríṣi ní àkókò náà. Àkókò tí wọ́n dẹ̀ ń ṣe ọdún yìí, àkókò yìí kò tí ì sí kìrìsìtẹ́nì rárá, kìrìsìtẹ́nì kò tí ì dé ní àwọn àkókò tí wọ́n ń ṣe ọdún yìí. Àwọn ní àkókò tí wọ́n máa ṣe ọdún yìí, àkókò yẹn kìrìsìtẹ́nì kò tí ì dé rárá. Ó jẹ́ àkókò kan tó jẹ́ wípé àwọn kèfèrí nìkan ló pọ̀ ni wọ́n ń ṣe ọdún yẹn. Sọdún Sol Mbtisi, òrìṣà tí wọ́n ń pè ní ọlọ́run oòrùn. Àkókò tó jẹ́ àkókò yẹn tó dé pé pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run níbi la máa mẹ́nu dúró. Ẹ bá mi share program yìí, ẹ bá mi share káàkiri. Ẹ̀yin torí YouTube, ẹ bá mi share program yìí. Ẹ̀yin torí YouTube, ẹ bá wo YouTube wa Agbára Àdúrà 1TV, ẹ share program yìí káàkiri. Bákan náà ẹ̀yin torí Facebook, ẹ bá mi share program yìí, ẹ like, ẹ follow wa. Bákan náà ẹ̀yin torí TikTok, ẹ share program yìí. So ní ọ̀la a máa mú apá kẹtẹ wá kó tó di ọjọ́ ọdún Kérésìmesì. A parí ìdánilẹ́kọ̀ọ́ yìí. Mo dẹ̀ fẹ́ kó má bá mi lọ kó o fi ara balẹ̀ láti kọ́ ẹ̀kọ́ tó yè koro. Mo gbàdúrà fún wa lórúkọ Jésù bí a ti ń súnmọ́ ọdún tí ọdún súnmọ́ wa, a ò ní sọ ẹ̀mí wa nù, ẹ̀mí rẹ ò ní sọnù, ẹ̀mí mi ò ní sọnù. Bẹ́ẹ̀ lórí èmi ní tòótọ́ wòlíì àti